Akíra wa ní ọ̀sán ti tòní àkóbáwò tí ojú ọjọ́ náà ṣe rí. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kọ́ra wa ní àná, òun náà ni tí ó bá di dédé àkókò tí à ń bẹ yìí, tó bá ti ń lo aago mẹ́rin títí fi ń lọ aago méje àti wọnú àkókò tí a mọ̀ sí ìrọ̀lẹ́ nù ni. Ṣùgbọ́n ní ojúmọ́ ti tòní ẹ̀kọ́ tá ò kọ́ra wa, òun náà ni bí a ṣe ń kíni gbà ní ilẹ̀ Yorùbá. Tí ọmọdé bá jí, báwo ló yẹ kó kí bàbá rẹ̀ gbà? Tí obìnrin bá jí, báwo ló yẹ kó kí bàbá rẹ̀ gbà? Òun náà ni gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, tí ọmọdékùnrin bá jí tó bá fẹ́ kí àwọn òbí rẹ̀ méjèèjì nílẹ̀ Yorùbá, ó yẹ kó dọ̀bálẹ̀. Tó bá jọ́kùnrin ni ó yẹ kó dọ̀bálẹ̀, kó na gbogbo ẹsẹ̀ rẹ̀, kó na tantantan, kó fi kí bàbá rẹ̀. Orí ìdọ̀bálẹ̀ yìí náà ni ó wà títí bàbá rẹ̀ ó fi kì ní ókì. Lẹ́yìn tí bàbá rẹ̀ bá kì ní ókì, ìdílé wọn kò ṣe tán kọ́. Bàbá ni ó ṣe kí ló fún ní àdúrà sórí ókì ní tókì. Tó bá sì wá jẹ́ obìnrin ni tó bá kí ìyá rẹ̀ bó ṣe tán, ìyá ni ó kì í lórí ìkúnlẹ̀. Orí ìkúnlẹ̀ náà ni ó ti mọ̀ bẹ títí ìyá ni ó fi ṣe kí ni, ìyá ni ó fi kì í tán. Lẹ́yìn ìgbà tí ìyá yìí bá kì í tán kọ́, ìyá ni ó fún ní àdúrà, ìyá ni ó súre fún. Àǹfààní tó wà níbi tí ká kí àwọn òbí wa lówùúrọ̀, òun náà ni wípé tí a bá ń kí àwọn òbí wa, lẹ́yìn ìgbà tí wọ́n bá kì wá bó ṣe tán, èyí ni túmọ̀ sí wípé tí a bá ti ń kí àwọn òbí wa, a ó mọ oríkì wa. Tó bá jọ́kùnrin tó ń kí bàbá rẹ̀, ó mọ oríkì ìdílé rẹ̀. Tó bá ń kí ìyá rẹ̀, tí ìyá rẹ̀ bá ń kí ọ́, ó mọ oríkì ìdílé ìyá rẹ̀. Ó sì máa gba ìsúre ní gbogbo òwúrọ̀. Àǹfààní ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá ká má fi kíkí àwọn òbí wa lẹ̀ nígbà kan. Sàtá Àkàndé ẹ̀kọ́ ti tòní, ibi náà ni fi àlàgbá ẹ̀kọ́ náà rọ̀ sí. Tí sì máa bẹ gbogbo àpáta wípé kí Elédùà kó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ó di ojúmọ́ títọ́lá.